Join me in praising God. I have seen His goodness. Join me in praising God. I have seen His goodness. Join me in praising God. I have seen His goodness. Join me in praising God. I have seen His goodness. Join me in praising God. I have seen His goodness. Oh yeah, join me in praising Papa. I have seen His goodness. So to you now, join me in praising God. I have seen His goodness. Join me in praising God. I have seen His goodness. Oh show to láyé mi kò dáwọ́ dúró. Àánú ni mo rí gbà. Oh show to láyé mi kò dáwọ́ dúró. Ayérayé Ọlọ́run ìyanu ìjìnlẹ̀ fẹ́ ọmọ mi rí àpọ̀jù bá wọlé Ọlọ́run èrè bá tó bá jẹ́ mọ̀jàyà lolo gbanigbani ní tá a sáyà lọ́mọ̀ràn tó gbogbo ìdádúrà máa gbé ọ̀gá yàn ológo ọba tó ṣe ohun rere nínú ayé tiwa náà tí ò dáwọ́ dúró ọba tó mú wa rí ọjọ́ ìní àti àlàáfíà ọba tí òjò wọn fẹlòmíràn pè wá tí òjò orúkọ wa tá à ń jẹ́ yẹn tí òjò orúkọ mi ò ti mọ̀ jẹ́ bàbá yìn agbéga bàbá gbọ́ ọpẹ́ wa Ọlọ́run má jẹ̀mú gba yẹn wa a ó yìn ọ́ a ó gbé ọ̀gá Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jẹjọ di wákàtí ọ̀wọ̀ yìí Ọlọ́run má jẹ̀mú ọba tó gbà nípa tiwa ọba tí òdojú àdúrà tiwa láti jẹjọ Ọlọ́run ṣeun ohun Olúwa náà rèé agbára àdúrà ohun Olúwa tí a bá ti parí ohun Olúwa èyí tó jẹ́ pé a gbọ́ nípa àwọn tí Ọlọ́run ṣeun nínú ayé wọn èyí tọ́lọ́run dábìrà nínú ayé wọn tó sì tún dábìrà náà lọ́wọ́lọ́wọ́ a wá gbọ́ àdúrà ní àpapọ̀ lórúkọ Jésù oríwo ní kọ àdúrà Ọlọ́run má jẹ̀mú nìjẹ́ kàdúrà kò ṣe tiwa tì a sì dúgbàgbà ti àdúrà lórúkọ Ọlọ́run alààyè ohun tó yẹ wáyé ayé Olúwa yóò ṣe fún wa ohun Olúwa náà rèé tó wá láti ẹnu ìyá àdúrà Eriabanise JP ní ìjọ ìṣẹ́gun ní tèmi ilẹ̀ àánú ohun yìí wá láti iléeṣẹ́ ìbílẹ̀ rédíò tó wà ní Nàìjíríà ń bí ṣùgbọ́n olú iléeṣẹ́ ìbílẹ̀ rédíò yóò wà ní UK adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí iléeṣẹ́ náà ọba tí òjò di títì pa ọba tí òjò kí wàhálà àdàmú kó ṣẹlẹ̀ sí ìránṣẹ́ náà àti gbogbo àwọn atọ́kùn àti olùsojú iléeṣẹ́ náà lórúkọ Jésù iléeṣẹ́ náà ò ní di títì pa olè arólè mi ò sì ní jà yín ọfà ayọ̀fẹ̀ṣù ò ní bà yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí nínú ayé yìí nínú ayé yín lórí iléeṣẹ́ yẹn Ọlọ́run á mú yín débẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run crown adé ayé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ òní lórúkọ Jésù a ò ní gbèrè tìjú ohun tá fún wa ní èní gbogbo tá a ti ń gbọ́ náà ni lórúkọ Jésù Olúwa yóò wà pẹ̀lú wa Ọlọ́run májẹ̀mú ni yóò dì wá mú crown adé oyè Olúwa yóò dì yín mú adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbogbo ojú àti ọkàn tó ń wò mí kódà àti gbogbo ojú àti ọkàn tí yóò tún padà wò mí ó dáa ká máa ṣiṣẹ́ fún Ọlọ́run ó dáa ká súnmọ́ Ọlọ́run ó dáa ká máa ní ohun tá a máa ṣe fún àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ rí ẹni tó pé níwájú Ọlọ́run tó dẹ̀ pé níwájú àwọn ìránṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ àpò gbogbo tó bá ń ṣe ní ó máa ṣe déédé ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ẹ jẹ́ ká mọ Ọlọ́run ọmọlọ́lá ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ẹ jẹ́ ká mọ Ọlọ́run ẹ̀yin ti mọ Ọlọ́run náà ní orúkọ Jésù ohun mi ò fẹ́ Ọlọ́run náà ayé mọ́ kò ní fọ̀ sí yín torí ẹ ti mọ Ọlọ́run wákàtí àdúrà tẹ́ ń fi sílẹ̀ èmi náà mọ̀ pé ẹ rí ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù ẹ máa rí ọwọ́ Ọlọ́run náà ayé yín crown adé oyè ẹ máa rí ọwọ́ Ọlọ́run ọmọlọ́lá ẹ máa rí ọwọ́ Ọlọ́run a ó rí nínú ìtàn tí mo fẹ́ sọ yìí mo kọ́ fẹ́ ká sọ̀rọ̀ síwájú ká tó mọ ibi tá à ń lọ gangan sọ fún wa Bíbélì wa ti wà nílẹ̀ èyí tí wọ́n ní ká fún àwọn tó bá mọ̀ nípa àwọn mo tún sọ fún wa o wípé ẹ jẹ́ kí á lọ máa wá àwọn fásitì tá a ti lò sẹ́yìn ká máa wá torí ìbéèrè á wá
èèyàn mẹ́ta wọ́n ní ká kó bíbélì fún ara àwọn àyànfẹ́ àwọn tó fẹ́ wa fún ètò yìí ni wọ́n ní ká kàn máa fàdúrà ran àwọn lọ́wọ́ bíbélì yẹn ti wà get ready tá a bá jẹ́ lọ́sẹ̀ yà á jẹ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n n tí mo fẹ́ bèrè lọ́wọ́ wa ní ara rẹ̀ ó wà nínú rẹ̀ lónìí ni mo fẹ́ kẹ́ jẹ́ ká kọ sílẹ̀ torí ara tí mo fẹ́ bèrè lórí ìbéèrè yẹn ń bẹ nínú ọ̀rọ̀ tí màá sọ lénìí lórúkọ Jésù a ò ní gbèrè tìjú Àbíkẹ́ lórúkọ Jésù a ò ní gbèrè tìjú Ọlọ́run májẹ̀mú yóò dúró tì wá ṣé ló dé ká súnmọ́ Ọlọ́run mà ohun tá a fẹ́ bèrè lé lórí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn bíbélì yẹn ti wà níbí ṣùgbọ́n ohun tí mo lè bèrè ń bẹ nínú rẹ̀ lénìí ni òjò fẹ́ bèrè ìbéèrè yẹn ká lè bá jẹ bíbélì yẹn mo fẹ́ fún wa lórí ọ̀fẹ́ yẹn ẹ jẹ́ ká lọ wọ àwọn fásitì tá a ti ń lò bọ́ láti ọ̀sẹ̀ tó kọjá àbí láti bàtà ti bẹ̀rẹ̀ inú ẹ̀ láti fẹ́ bèrè ìbéèrè yìí ọkàn tí ò bá sí níbi tó bá wà ní ọ̀nà tó jiyàn kó sọ fún àwọn ènìyàn rẹ̀ kí wọ́n wá pàdé wa kí wọ́n wá gba bíbélì wọn tó bá ti jẹ ẹ̀bùn wa lórúkọ Jésù a ò ní gbèrè tìjú a sì tún fẹ́ orí ọ̀fẹ́ fún àwọn tó bá tún fẹ́ wa fún ètò ìlàjẹ pé mo ràn wá lọ́wọ́ nípasẹ̀ rẹ̀ Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú ẹ rí ìránṣẹ́ yìí jẹ́ ẹni tó súnmọ́ Ọlọ́run ó súnmọ́ Ọlọ́run dáadáa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó tún kù ìránṣẹ́ yẹn kú ó wá jẹ́ wòólì ó jẹ́ wòólì ìránṣẹ́ Ọlọ́run nípasẹ̀ wàhálà àti ìdààmú nípasẹ̀ àìlèdájẹ́ àìlèdámú ni ló pa ìránṣẹ́ yẹn wòólì ni mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa torí nínú ẹ̀ la ó ti béèrè ìbéèrè ó wà ní ara àwọn ìbéèrè tá a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó lè jẹ bíbélì ṣó yé wa ìránṣẹ́ yẹn ó kú ní tòótọ́ ṣùgbọ́n fi ọmọ méjì sílẹ̀ ọmọ méjì tó fi sílẹ̀ yẹn ẹ jẹ́ mọ̀ pé ó ń gba gbèsè tó jẹ wọn ò fẹ́ mọ̀ pé ó ti kú lórí ọ̀rọ̀ gbèsè ẹ jẹ́ mọ̀ pé wọ́n tó wá béèrè gbèsè nì wọ́n wá béèrè gbèsè wípé bóyá kò ní lè san ìyàwó rẹ̀ sì wà nínú opó lọ́wọ́ ẹ ò rí mà ẹ ò rí dádì mi ó wà nínú opó lọ́wọ́ ṣùgbọ́n kò sí ní tó fẹ́ ṣe nígbà orí pé wọ́n dé wọ́n fẹ́ kó àwọn ọmọ rẹ̀ ló sáré lọ ó ní sáré lọ bá wòlíì Èlíṣà pé gbà mí dákun gbà mí nítorí pé òun wà nínú gbèsè náà ni ọkọ òun kú lé lórí gbà mí torí pé kí ni wọ́n ti fẹ́ kó àwọn ọmọ mi lọ lórúkọ Jésù ọ̀tá ò ní kó ọmọ wa lọ mo ní lórúkọ Ọlọ́run alààyè ìkà ènìyàn ò ní kó ọmọ wa lọ gbogbo ẹ̀mí àfi ayé ọmọ dí gbèsè ẹ̀rí pó ti wà láyètè kọ́ ṣe ẹ̀rí pó ti wà nítorí tí ẹlòmíín náà bá fẹ́ sin owó tí wọn ò tètè fún lówó ó lè ní kí ló fẹ́ ṣe àti ń gbọ́ bí tí wọ́n ti fi 100 naira fi ọmọ méjì sílẹ̀ fi gba búrẹ́dì 100 naira ẹ̀rí pé ìṣẹ́ ni orúkọ Jésù ìṣẹ́ burúkú yẹn kò ní ṣèmi àti ẹ̀yin ẹ̀rí mà ó sáré lọ bá wòlíì Èlíṣà nígbà òun nítorí pé kí ni òun jẹ gbèsè nù gbèsè náà lọkọ òun tó jẹ ìránṣẹ́ Ọlọ́run kú sí wọ́n ti wà láti fẹ́ kó àwọn ọmọ òun lọ dákun gbà òun wòlíì Èlíṣà wá dáhùn ó sọ pé máa lọ mo ti gbọ́ ohùn rẹ ṣùgbọ́n máa lọ sílé ó lọ sílé ní tòótọ́ ṣùgbọ́n bó ṣe dé ilé ní tòótọ́ ó sáré wòlíì Èlíṣà ní kí ni tó o ní nínú ilé rẹ ganan kí ni tó o ní tó o lè sọ di ọ̀pọ̀ lórúkọ Jésù Olúwa yóò sọ wọn yín di ọ̀pọ̀ ojú tó ń wò mí ọkàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórí lórúkọ Ọlọ́run alààyè Olúwa yóò sọ wọn yín di ọ̀pọ̀ kí ni ohun tó ti wọ́n nínú ayé yín yẹn kí ni ohun tó ti sọnù tẹ́ ẹ lérò pé kò lè ṣe Ọlọ́run lè ṣe Ọlọ́run tó dá opó ní níjọ́ni tó dá lóhùn yóò dá yín lóhùn kì í ṣe ẹni tó lọ́kọ tàbí ẹni tó láya nìkan ni opó sàmámì mi kì í ṣe ẹni tó ní ọkọ nílé tàbí ẹni tó ní aya nílé nìkan ni opó ẹlòmíràn wà tó yẹ pé ìrìn àjò ayé rẹ̀ gan opó ni wọn ò kàn tí ìdìrí mọ́lẹ̀ nítorí pé kí ni ayé ara rẹ̀ ń ṣàìsàn ìgbésí ayé rẹ̀ ṣe kí ni ó ń ṣe àìsàn lórúkọ Jésù gbogbo tó lè dàbí ohun ànáwólé lórí èyí tá ànáwólé lórí yẹn tó ń bà wá lọ́kàn jẹ́ lórúkọ Jésù tó dàbí opó nínú ìrìn àjò ayé wa lórúkọ Jésù Olúwa yóò bá opó yẹn wí Ọlọ́run bá wí wòlíì Èlíṣà ní kí ni tó o ní nílé ó lóun ò ní nǹkan kan ó rántí ó ní mo ní òróró kékeré kan ó wá ní o ní òróró kékeré ó ló ti tàn ó ní sọ ní àwọn adúgbò àwọn ìkòkò nílé ó lóun ní di oníṣú sáré lọ kó tó lọ yá sí ìránṣẹ́bìnrin yẹn ó sáré lọ yá sí bó ṣe lọ yá sí ó sáré kó jọ ẹ̀rí àwọn ẹ̀mí afẹ́ni ṣẹ̀sín wọ́n wà nítòsí wọ́n máa rẹ́rìn nígbà náà mọ̀ pípa tí nǹkan bá dé báyìí lọ́tẹ̀ èèyàn àwọn àka ènìyàn àwọn arójú ẹni sọ̀rọ̀ ẹni lẹ́yìn
àwọn tí ó jẹ́ pé wọ́n máa fojú fẹ̀yàn wọ́n sì máa sọ ọ̀rọ̀ èèyàn ní àìdá lórúkọ Jésù Ọlọ́run ò ní fi ẹ̀rín yín kò ní fi bọ̀ ọ̀tá lẹ́nu. Mo ní lórúkọ Ọlọ́run alààyè Ọlọ́run ò ní fi ẹ̀rín yín bọ̀ ọ̀tá lẹ́nu. Ọlọ́run fi ọ̀rọ̀ yín jọ wọ́n lójú ni dáàdì mi mọ́mì mi Olúwa yóò fi ọ̀rọ̀ yín jọ wọ́n lójú ni bó ti wù kí ọ̀tá yẹn kò tó lórúkọ Jésù Olúwa yóò fi ọ̀rọ̀ yín jọ wọ́n lójú torí pé kí ni ẹ ó rí ọwọ́ Ọlọ́run. Ẹ rí mà dáàdì mi mọ́mì mi nítorí pé kí ni ìránṣẹ́ ìwádìí pé kó lọ yá ètò pọ̀ sí i ó sáré lọ ó tún sáré lọ yá káàkiri àdúgbò òkòjò ó ní ti ilẹ̀kùn mọ́ ara rẹ àti ìwọ àti àwọn ọmọ méjèèjì ni ó yá ti ilẹ̀kùn mọ́ ara rẹ ìránṣẹ́ yẹn tilẹ̀kùn tòótọ́ ó ní ẹ lọ sùn ṣùgbọ́n ẹ tilẹ̀kùn mọ́ orí nígbà tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ yìí ẹ fi kòkò ẹ fi òróró yìí ó fi sínú kòkò kéékèèké ètò kù ó gbé sílẹ̀ ẹ rí lórúkọ Jésù Olúwa yóò sọ wọ́n yín di ọ̀pọ̀. Mo ní lórúkọ Ọlọ́run alààyè Olúwa yóò sọ àwọn yín yóò sọ di ọ̀pọ̀ torí pé kíni ẹ ò rí ògo àti ọwọ́ Ọlọ́run nínú ayé yín. Dáàdì mi mọ́mì mi ọmọlọ́lá lọ́lá o wọ́n rí ọwọ́ Ọlọ́run nítorí pé kíni ọwọ́ Ọlọ́run yọ gbọgbọrọ ẹ̀pẹ́ tí wọ́n pè ní ọlọ́wọ́ gbọgbọrọ tí yọ mẹ́rin nínú ọ̀fìn lórúkọ Jésù gbogbo ọ̀fìn tí ọ̀tá léwu kó gbẹ́sílẹ̀ sínú ayé yín lọ́run alààyè yóò yọ yín kúrò nínú ẹ̀. Mo ní Ọlọ́run alààyè yóò gbé yín lékè nínú rẹ̀ nítorí pé kíni Ọlọ́run gbé opó nì ó gbé lékè ẹ rí nígbà tí èdè àárọ̀ ọjọ́ kejì àwọn òróró yẹn ti kún wọ́n ti ń wọ́ sílẹ̀ ẹ rí ìyanu Ọlọ́run. Mo ní lórúkọ Ọlọ́run á yà ìlànà kọ́dún yìí tó parí. Mo ní ẹ rí ìyanu Ọlọ́run kí ọdún yìí tó parí. Àwọn òróró yìí bẹ̀rẹ̀ sí kún wọ́n tó ń wọ́ sílẹ̀ ó bá tà á owó ó san gbèsè ó sì ṣe kíni ó tún ṣẹ́kù ó jẹ ó mu ẹ rí ta lẹni náà tó ń rò pé òun yóò fi yín ṣẹ̀sìn. Tẹ́ ẹ bá lọ wo ìwé 2 King ẹ já lọ wo 4 rẹ̀ káwọ 1 to 6 rẹ̀ 2 King ìwé àwọn ọba kejì orí ìkẹrin ẹsẹ̀ kìíní dé ìkẹfà ó já sọ pé Ọlọ́run tó yọ ọpọ́ yín lẹ́nu tó bá san gbèsè rẹ̀ yóò yà yín lẹ́nu yóò dùn yín nínú ẹ rí ọwọ́ Ọlọ́run wà síbẹ̀síbẹ̀ àfi àwọn tó bá wù ló ń fi fún àti àwọn tó bá gbẹ́kẹ̀lé àti àwọn tó bá mọ Ọlọ́run ní Ọlọ́run. Ìránṣẹ́ yẹn mọ Ọlọ́run ní Ọlọ́run ni torí nínú opó àti wàhálà yìí nínú rẹ̀ náà ni ọkọ rẹ̀ kú lé lórí. Ẹ jẹ́ wo 2 King 4 1 to 6 rẹ̀ 2 King 4 1 to 6 a ó rí ọ̀rọ̀ tí mo sọ níbẹ̀ 2 King 4 1 to 6 ní ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká lọ kà á a ó rí pé Ọlọ́run wòlíì Èlíṣà ó lọ dábìrà bí wòlíì ṣe ń bẹ nìyẹn wòlíì mìíràn náà sí wòlíì ń bẹ náà ní ìsìn ẹ bá ní wòlíì òsíta gbolé wọn ti kú ni wòlíì wà àṣẹ ọ̀rọ̀ ń bẹ lẹ́nu wòlíì tí wíbẹ̀ tí jẹ́bẹ̀ bẹ́ẹ̀ ni ìgbóhùn gidi ọ̀rọ̀ ìjìnlẹ̀ látẹnu wòlíì ó sì wà síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ ló gbọ́ ọ̀rọ̀ ní opó ní gbọ́ ó ní kí ló ní ó lóun ò ní nǹkan kan ó sáré rántí ó ní mo ní òró kékeré ó ní sáré lọ yá àwọn ládùúgbò sáré yá àwọn ìkòkò kó o ṣe kí ni kó o kó wọn jọ tún lọ yákun ó bá bu díẹ̀ sínú àwọn kòkò yẹn òróró yẹn bẹ̀rẹ̀ sí í kún ẹ̀rí ọwọ́ Ọlọ́run òróró yẹn bẹ̀rẹ̀ sí í kún ó bẹ̀rẹ̀ sí í kún ó bẹ̀rẹ̀ sí í kún ó kún àkúnwọ́ sílẹ̀ 2 King 4 1 to 6 ẹ̀rí ní 2 King 4 7 rẹ̀ wọ́n fi yé mi pé gbogbo gbèsè rẹ̀ tán ló san Ọlọ́run tó san gbogbo gbèsè ni kí lẹ rò pé kò lè ṣe kí ni tó dàbí àgàn nínú torí ogun gbèsè ni ńlọkọ ẹ̀ náà kúlé lórí wọ́n tún fẹ́ wá kó àwọn méjèèjì láti fi dín gbèsè kí lẹ lérò pé ó jẹ́ ogun gbèsè nínú ayé mi àti ẹ̀yin kí lẹ lérò pé ogun tẹ́ ẹ̀ ń wò tẹ́ ẹ fẹ́ pẹ́ ẹ̀fẹ́ rí mọ́ yẹn lórúkọ Jésù ẹ̀ ò ní gbúrò ogun yẹn mọ́ ẹ rí Ọlọ́run tó ń ṣe bẹbẹ látijọ́ yẹn ó sì wà síbẹ̀ ìyanu lórúkọ rẹ̀ mo ní yóò yà yín lẹ́nu Ọlọ́run tó bó opó yẹn sanwó ó mọ̀ wá kí ni ohun tó ń dùn yín lọ́kàn kí lẹ lọ́rùn pé Ọlọ́run ò lè ṣe kí ló ń tẹ́ ẹ̀ rí ní gbogbo ìgbà tẹ́ ẹ̀ máa rí yẹn tẹ́ ẹ̀ máa sọ pé ẹni tí mò ń rí ọkàn mi bàjẹ́ lórúkọ Jésù nínú yín yóò dùn lórí nǹkan inú yóò padà dùn lórí nǹkan náà nítorí pé kí ni ó sọ fún mi pé ẹ ò ní kó ìrora kankan mọ́ nítorí pé kí ni òun Olúwa wà ní ìhà yín Ọlọ́run wà ní ìhà yín lórúkọ Jésù Olúwa kò ní fi yín sílẹ̀ Ọlọ́run bá san gbogbo gbèsè yẹn
tá a bá wo second king yẹn 4 yẹn 7 rẹ̀ ó san gbogbo gbèsè yẹn tápátápátá nígbà tó san tán owó tún ṣẹ́kù òróró tún ṣẹ́kù ẹ gbọ́ kí lọ́lọ́run ò lè ṣe ẹ gbọ́ kí lọ́lọ́run ò ṣe ó ní ìyanu lolúwa olúwa kó wá fàyè mi ṣèyanu kọ̀rọ̀ mi lè jọ̀tá lójú o kèmi kó lè ṣàkọ ìgbàlà torí Jésù àṣeyanu láyé wọn lórúkọ Jésù yóò ṣèyanu nínú ayé yín ẹ wo wòlíì Èlíṣà ẹ wo bó ṣe ṣèyanu nínú ayé opó ni Ọlọ́run rán wòlíì Èlíṣà pé lọ́dún nínú nítorí pé kí ni wọ́n àtúnkọ́ ọmọ méjì ọkọ ti kúnnú gbèsè wọ́n tún á kọ́ ọmọ méjì láti fi dí gbèsè bí lọ bá mi dá lóhùn lórúkọ Jésù Olúwa yóò dá yín lóhùn lónìí mo ní gbogbo ohun tó yẹ yín yáyé yín lórúkọ Jésù Olúwa yóò ṣe fún yín ẹ má jẹ́ ká wò ó pé bóyá ohun tá à ń là kọjá yìí ó tún sú wa ẹ jẹ́ á máa rọ́ọ̀rí nítorí pé kí ni nínú aláforítì ni Ọlọ́run máa dúró nínú ẹni tó ní ìforítì pẹ̀lú ọ̀hún Ọlọ́run ni Ọlọ́run máa tẹ̀lé lórúkọ Jésù Olúwa ò ní fi yín sílẹ̀ ẹ rí Ọlọ́run bá pọ̀ ní sanwó ó bá san gbogbo gbèsè ni pátápátá òróró tó ṣe kí ni ó tún ṣẹ́kù sílẹ̀ kílẹ̀ lọ́lọ́run ò lè ṣe ìyanu lórúkọ rẹ̀ ẹjá fìyẹn gbàdúrà dáàdì mọ́mì Ọlọ́run tó bá pọ̀ ní sanwó rẹ̀ tó dùn nínú ṣe pé inú rẹ̀ dùn ọmọ rẹ̀ gan ò tún di ọmọ ọlọ́mọ mọ́ ẹjá sọ fọ́lọ́run nǹkan kan bẹ nínú ayé yín tẹ̀ ń wò pé kíní yìí ìdùnnú mi ni mọ́jú ó di tẹni ẹlẹ́ni ẹ̀rí bá ọmọ rẹ̀ bá di ọmọ ọlọ́mọ Ọlọ́run gbà mí ẹ jẹ́ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀rí Easter la ṣe parí ẹ jẹ́ dúpẹ́ èmi àti yín àwàláyé Ọlọ́run má jẹ́ mo dúpẹ́ mo yàn pé o tiẹ̀ sọ mi títí di ẹ̀yìn Easter yìí àdúrà pẹ́ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ́ mo bàbá mo dúpẹ́ mo yàn mo gbé ọ̀gá Olúwo ṣeun ọba àwọn bó ṣe Olúwa àwọn Olúwa ṣe akọ̀mọ́tìkà lẹ́yìn bàbá mo gbé ọ̀gá Ọlọ́run mà ṣe Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù gbogbo ojú àtọkàn tó ń wò mí gbogbo ohun tó dàbí ohun ẹ̀gàn nínú ayé yẹn lórúkọ Jésù ẹ ò ní gbúrò rẹ̀ mọ́ Ọlọ́run mú ẹ̀gàn ó pọ̀ ní kúrò torí ẹ̀gàn rẹ̀ ní gbèsè gbogbo ayé ti mọ̀ onígbèsè nì kódà wọ́n ti fẹ́ wá kó láwọn ọmọ láti lọ fi dí gbèsè ẹ jẹ́ sọ fọ́lọ́run ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbà mí mú ẹ̀gàn àti ìtìjú mi kúrò ẹ mọ̀ pé ẹ̀gàn ni ọ̀rọ̀ ń jẹ́ nínú ayé rẹ̀ ìyá onígbèsè tó ti ń bọ̀ Ọlọ́run má jẹ̀mú mú ẹ̀gàn ìmọ̀ pé ìrọ̀pá nìkan ló máa jẹ lówó ṣùgbọ́n wọ́n ti gádà ara wọn jọdẹ́ wípé ẹ̀já lọ káwọn ọmọ rẹ̀ ẹ̀já fi dí gbèsè wa ẹgbọ́ gbogbo tó lè lóhùn wọ́n jà mí jà ọmọ Ọlọ́run bá mi bá wọn wí ó yá mú ẹ̀gàn àti ìtìjú mi kúrò ẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá mú ẹ̀gàn àti ìtìjú mi kúrò gbogbo ọwọ́ ẹ̀gàn ètè ẹ̀gàn ẹnu ẹ̀gàn nínú ayé mi ó yá mú kúrò lórúkọ Jésù Olúwa yóò mú ẹ̀gàn àti ìtìjú yín kúrò ẹ jẹ́ lọ tún sọ fún Ọlọ́run àdúrà kẹta rẹ̀ já sọ 9 la máa gbàdúrà yẹn ẹ̀gàn ọ̀dà dáàdì mi mọ́mì ẹ̀gàn ọ̀dà ìtìjú ẹ̀gàn kò dá kì í jẹ́yìn ó tètè lọ kódà gbàǹkọ̀rọ̀ kọ́yá lolúwa máa rìn ó jẹ́ sọ pé gbàǹkọ̀rọ̀ kọ́yá ni ẹlẹ́gàn máa rìn ọwọ́ ẹ̀gàn ò ní wọ̀ yín ọwọ́ ẹ̀gàn ò ní wọ iṣẹ́ yín ojú ẹ̀gàn ò ní wò yín ètè ẹ̀gàn ò ní sọ̀rọ̀ yín láìdá gbogbo ètè ẹ̀gàn nínú ayé mi Ọlọ́run bá mi bá wọn wí ó yá fi ayé mi sọ̀rọ̀ oyin Ọlọ́run fayé mi sọ̀rọ̀ oyin Ọlọ́run gbogbo ètè ẹ̀gàn nínú ayé mi ó yá mú kúrò gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù agbára ńlá Jésù agbára gíga Jésù ojú ẹ̀gàn ètè ẹ̀gàn ó yá mú kúrò nínú ayé mi ọmọlọ́lá Olúwa mú ètè ẹ̀gàn kúrò nínú ayé mi ó já sọ pé Olúwa yóò mú ètè ẹ̀gàn àti ẹnu ẹ̀gàn kúrò nínú ayé yín lórí iṣẹ́ yín àlógo yín ó tàn ẹnikẹ́ni ò ní lè dọ́ọ̀bù bẹ́ẹ̀ ni àṣẹ ọ̀rọ̀ wòlíì wà àṣẹ ọ̀rọ̀ wòlíì lè níṣà lọ lò ó ní ọyá ẹ lọ yá àwọn kòkò jọ ó ní ẹyẹ àwọn jẹjẹ kó pọ̀ kálukú wọ́n ya gbalẹ̀ olúgbọ́gbalẹ̀ àrẹ̀sà lọ wọ́n ṣe kí ni wọ́n yá àwọn kòkò wọ́n bẹ̀rẹ̀ sí fi òróró sínú ẹ̀ kéékèèké èyí tó kù ní ẹgbẹ́ pamọ́ ẹ̀rí ó wá fi àṣẹ ọ̀rọ̀ sọ sínú rẹ̀ ìkòkò òróró yẹn bẹ̀rẹ̀ sí kún wọ́dà lẹ̀ ó wá jẹ́ pé wọ́n wá ṣe ẹjẹ́ àlọ́lẹ̀ yìí òróró ìyá ọlọ́run méje alá wọ́n wá rà owó wá ṣẹ́kù ó san gbogbo gbèsè owó tó ṣẹ́kù lórúkọ Jésù ohun tó jẹ́ ẹ̀gàn yẹn ẹjẹ́ sọ fọlọ́run kí ni ẹ̀gàn nú ayé yẹn ẹ̀yẹn ẹjẹ́ sọ fọlọ́run ó yá èmi ó kàn fàṣẹ lé ní ètè ẹ̀gàn yẹn ẹni tẹ́ ẹ rò pé ẹ̀ ń rí yẹn tí wọ́n ń sọ nípa ẹ̀gàn yẹn ẹ̀yẹn sọ fọlọ́run Ọlọ́run bá mi fàṣẹ dá wọn lò ó yá fàṣẹ dá wọn lò ọba fàṣẹ dá wọn lò ọmọ fàṣẹ dá wọn lò ẹ̀mọ́ fàṣẹ dá wọn lò Ọlọ́run fàṣẹ dá yín lò lórúkọ Jésù ẹ̀tùgbùrù ẹ̀gàn yẹn mọ́ ẹ̀mẹ́ta la máa gbàdúrà ẹ̀mẹ́jì àgbàlẹ̀ mi jẹjá tún sọ lẹ́ẹ̀kan sí èmi ò mọ tí ẹ rò pé ó jẹ́ ẹ̀gàn tí wọ́n ń pè yín yẹn
òun ni oníkẹyìn ẹ mọ sọ fọ́lọ́run èmi mọ fàṣẹ sí níbí bẹ́ẹ̀ ni ẹ sì rí ọwọ́ Ọlọ́run èmi mọ̀ pé ẹ rí ọwọ́ Ọlọ́run torí pé kí ni Ọlọ́run ń gbé inú mi ó yẹ sọ fún Ọlọ́run ó yẹ korúkọ Jésù nígbà mẹ́ta ntẹ́ jẹ́ àgàn yẹn ntẹ́ ń wò tí jẹ́ ìtìjú yẹn ẹ̀yin ẹ mọ̀ sọ fọ́lọ́run èmi mọ̀ fàṣẹ sí níbí ó yẹ Olúwa fàṣẹ dá wọn lò bàbá fàṣẹ dá wọn lò ọmọ fàṣẹ dá wọn lò Olúwa dáhùn ó yá 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 dáhùn Olúwa dá wọn lóhùn lórúkọ Jésù ẹ ò tún gbúrò ẹ̀gàn yẹn mọ́ ètè ẹ̀gàn yẹn wọn ò tún sọ́n pa yín bẹ́ẹ̀ mọ́ ohun rere ohun ayọ̀ ọ̀rọ̀ ayọ̀ wọn máa sọ́n pa yín ìgbà kẹtẹjá sọ fọ́lọ́run ohun tó ń gbà yín lọ́kàn jẹ́ yẹn ètè àfẹ́ gbúrò mọ́ yẹn ẹ̀yin ẹ sọ fọ́lọ́run ó yẹ mímọ̀ fàṣẹ sí ń bí ó yẹ korúkọ Jésù gbà mẹ́ta ẹ pẹ̀ mọ́ nígbà kan tó ó yẹ máa sọ Olúwa fàṣẹ dá wọn lò Olúwa dáhùn ó yá 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 dáhùn Ọlọ́run dáhùn ó yá dáhùn ọwọ́ rẹ yóò wá síbẹ̀ ọ̀nà rẹ yóò wá síbẹ̀ ohùn rẹ yóò wá síbẹ̀ o tí ò fẹ́ Olúwa mú kúrò mú kúrò mú kúrò mú kúrò mú kúrò lórúkọ Jésù ẹ ò tún gbúrò rẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni ó rí Jésù Olúwa wa àmín wọ́n ní atúbà wàgbà lẹ́ẹ̀kan sí ẹjá sọ fọ́lọ́run lẹ́ẹ̀kan sí igun mẹ́rin láyé ní bẹ́ẹ̀ ni igun mẹ́rin nínú ilé ní nígun mẹ́rin àgbáláyé níbo lògo yín wà níbo nìràwọ̀ yín wà Olúwa dáhùn ó yá 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 dáhùn Olúwa dáhùn Olúwa dáhùn ó yá jẹ́ wọ́n ráṣẹ àdúrà ọwọ́ àdúrà Olúwa dáhùn ó yá dáhùn ohùn rẹ̀ ó yá dáhùn lò ó yá fàṣẹ dáhùn lò bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù tí àpá àdúrà kẹta la ṣe gbà yín tó yẹ já máa tún sọ fọ́lọ́run mẹ́sàn-án náà là ń lọ àdúrà nígbà agbára kì í gbà ẹjá sọ fọ́lọ́run Ọlọ́run o gbogbo ohun rere ni ojú wọn máa fi wá mi káàkiri ẹ sọ fúnra yín ni ẹ̀yin ẹ dárúkọ yín èmi lágbájá ọmọ lágbájá ohun rere jẹ́ wọ́n fi wá mi kiri ohun rere jẹ́ wọ́n fi lé mi lọ́wọ́ ohun rere jẹ́ wọ́n fi tẹ̀ mí lọ́wọ́ kọ́dún ètò parí Olúwa jíǹjẹ́ lápẹ́ ńlá èmi fàṣẹ sí bí ni ó yẹ sọ fọ́lọ́run ó yẹ porúkọ Jésù nígbà mẹ́ta ẹ pẹ̀lú mọ́ nígbà kan tó Ọlọ́run dá okó ní lóhùn Ọlọ́run dá lóhùn ó yẹ sọ fọ́lọ́run èmi lágbájá ọmọ lágbájá jẹ́ wọ́n fòrere wá mi jẹ́ wọ́n fòrere lé mi lọ́wọ́ kọ́dún tó parí Olúwa jẹ́ ilé jọ́lápẹ́ lẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ó yá fàṣẹ dá wọn lò Olúwa dáhùn ó yá dáhùn ó yá dáhùn ó yá dáhùn ó yá dáhùn Olúwa nìkọjá 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 dáwọn lò Olúwa dáhùn lórúkọ Jésù Olúwa yóò dá yín lò ẹ rí pàṣẹ àdúrà ẹ rí ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà karùn-ún láàlọ́ mẹ́sàn-án péré náà ni ẹja sọ fọ́lọ́run mo yẹ ẹja sọ fún ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára mo sọ fún wa pé ìbéèrè lórí níta sọ lónìí ìbéèrè yóò wà níjọ́ mẹ́jọ torí bíbélì yẹn ti wà níbí ní nǹkan lè máa kó hàn wá ní bíbélì yẹn ti wà ní mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ níwájú mi yìí ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tá a sọ lẹ́nu ó jẹ́ mára àwọn tí màá béèrè inú òfìdá bẹ́ẹ̀ pé mo fẹ́ jẹ́ ká ṣe ètò tèmi tán kó tó di pé a béèrè ìbéèrè yẹn ibi tẹ́ ẹ bá wà ẹ̀yin ẹ sọ pé kéèyàn yín wá gbà bẹ́ẹ̀ ni a fi lé ọkọ̀ bẹ́ẹ̀ ni a fi ṣe nǹkan kan a ó fi lé wọn lọ́wọ́ tí wọ́n ó rí a ó fi ń tẹ́ ẹ jẹ hàn yín lórí kíní báyìí tẹ́ ẹ ó rí pé lóòótọ́ ìgbà bíbélì a ò fẹ́ àwọn nínú dúdú ọlọ́rẹ̀ náà ètò Ọlọ́run ni ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ jẹ́ á sọ fún ní wákàtí ọ̀wọ̀ yìí Olúwa o ohun tó yẹ mí yáyé mi Olúwa ṣe fún mi ẹ̀wọ̀n tó yáyé opó ní lọ́lọ́run tètè ṣe fún un tí wọ́n bá kọ́ ọmọ rẹ̀ wọ́n bá fi dí gbèsè ohun tó yẹ yáyé rẹ̀ ni pé kọ́lọ́run náà kò san gbèsè nì kójúmọ́ tì mọ́ ẹ̀rí pé ni ó yẹ ohun tó yẹ mí yáyé mi Ọlọ́run ṣe fún mi àròṣe fi inú kù ọlọ́mọdé fàrànú kù àrà tó yẹ mí kí n dá nínú ayé Olúwa jẹ́ ń lè dá gbogbo ẹ̀mí asẹ́ni lórí ayé nímọ̀ràn mọ́jọ́ yẹ mọ́ràn Olúwa mú mi débi ògo mi ó yá jẹ́ ń tan náà ògo ó yá jógo mi ó tà títí dalẹ́ ó yẹ gbàdúrà bẹ́ẹ̀ orúkọ Jésù Olúwa tan náà ògo wọn ó yá tan náà ẹ̀ bàbá ta ọmọ ta Ọlọ́run má jẹ̀mú ògo tuntun Olúwa fi lé wọn lọ́wọ́ bàbá fi lé wọn lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú ó yá kó fi lé yín lọ́wọ́ lórúkọ Jésù ó já sọ pé ọmọ lọ́lá Olúwa yóò fi ògo tuntun lé yín lọ́wọ́ gbogbo ojú ọkàn tó ń wò mí ní orúkọ Ọlọ́run alààyè Olúwa yóò fi ògo tuntun lé yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àdúrà kẹfà là ń lọ yẹn ẹ̀rí ìránṣẹ́ kan ló ń wò mí yìí o àmúbọ̀ ọkọ ni tiẹ̀ ẹ̀gàn ni bó ti wù kó náwó òun ní máa tún náwó fún wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn bá ti bá náwó rẹ̀ tán wọ́n tún kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n tún lọ bòmíì wọ́n tún máa fowó rẹ̀ tó tọ́jú ẹlòmíì ẹ̀gàn ni ó yá sọ pé kọ́lọ́run pa ẹ̀gàn rẹ́ gbogbo ọwọ́ tí ń bẹ nínú ara rẹ̀ yẹn èyí tó jẹ́ pé ìwọ wá nànà nù lórí wọn ní orúkọ Jésù wọn lọ ọwọ́ ni gbogbo ọwọ́ ẹ̀gàn ni ó yàwẹ̀ kó nú ayé rẹ̀ ó yá sọ́dàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù ogun àmúbòrun rere yìí ó ti tó gẹ́ ó ti tó ó yá fòpin sí bàbá fòpin sí ọmọ fòpin sí ẹ̀mọ́ fòpin sí ó já sọ pé Olúwa yóò fi òpin sí ẹ ò ní nànà nù mọ́ lórúkọ Jésù ogun gbèsè mo ní kò ní jẹ́ tiyín ogun ànámọ́ kò jọ ní orúkọ Jésù mo ní kò jẹ́ ìpín yín àdúrà yín ó gbà ẹ rí ògo àti ọwọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àdúrà keje já lọ sọ fún Ọlọ́run
Olúwa o fún mi ní ìfọ̀kànbalẹ̀, Ọlọ́run fún mi ní ìfọ̀kànbalẹ̀. Ṣé ẹni tẹ́ni ọkàn rẹ̀ bá balẹ̀ ìní máa lọ sọ́tún ní máa lọ sósì, ẹni ọkàn rẹ̀ bá balẹ̀ kò ní lè jáde, nítorí pé kí ni wọ́n máa sọ wọ́n máa wá káàkiri ni. Gbogbo ọwọ́ tó lè máa mú ìbànújẹ́ wọnú ayé mi, tí ìní lè rìn bó ṣe wù mí, tí ìní lè yá fàndá, Ọlọ́run mọ́wọ́ ibi yẹn kúrò nú ayé mi. Tó bá jẹ́ ìmọ̀ láti inú ilé bàbá mi ni, àbọ̀jẹ́ ìmọ̀ láti inú ilé ìyá mi ni, tó yẹ pé bí àwọn ẹgbẹ́ mi bá ti sọ̀rọ̀ mi ò ní lè dùn bẹ̀, ní orúkọ Jésù Olúwa mú ọwọ́ òun kúrò nú ayé mi. Ó yẹ gbàdúrà orúkọ Jésù, agbára ńlá Jésù, ọwọ́ ibi mú kúrò nú ayé mi. Ó yá sọ fọ́lọ́run ọwọ́ ibi yẹn kó kúrò nú ayé yín lórúkọ Jésù. Ẹ ò ní gbúrò ọwọ́ ibi yẹn mọ́. Mo ní lórúkọ Ọlọ́run àlàyé, ẹ ò ní gbúrò ọwọ́ ibi yẹn mọ́. Ẹ ga jù ọ̀tá yín lọ, gbogbo báyìí lọ ẹ ga jù ọ̀tá yín lọ. Ẹ jẹ́ tún sọ fún Ọlọ́run, ojú kan ló tún wò mí ká tó lọ sínú àdúrà kẹjọ, ojú yẹn ń wò mí. Àwọn ọmọ rẹ̀ ní wàhálà rẹ̀, àwọn tó bí yẹn gangan àwọn ní ìdààmú ayé rẹ̀. Ó wá ń wò pé ó tiẹ̀ ti sún àbí kó wọn dà síbì kan ni, wọ́n kó wọn dà bí kan. Ọ̀tá ti rí ògo àti ìṣeré àwọn ọmọ wọn ti rí ọjọ́ wájú wọn pé ọmọ ọ̀dùn ní ọmọ aláyọ̀ ni wọ́n fi ń dààmú rẹ̀ o. Ṣùgbọ́n àjọ sọ fọ́lọ̀ náà ni ìwọ gbọ́wọ́lé àwọn ọmọ yẹn lórí, bó sì rí wọn mú fọ́tò wọn lọ́wọ́, bójú ọkọ tó fẹ́ fẹ́ ni ṣùgbọ́n tó dàbí èpo ń dààmú rẹ̀ tí máa bọ́ náwó ṣùgbọ́n tí ò ní fẹ́ràn rẹ̀, mú fọ́tò rẹ̀ lọ́wọ́. Ìyàwó yín yẹn tí ò fẹ́ràn yín yẹn ṣùgbọ́n ẹ ti fẹ́ kó fẹ́ràn yín, ẹ̀yẹ mú fọ́tò rẹ̀ lọ́wọ́, ẹ mú lọ́wọ́. Ṣé ẹ ti mú? Ẹ jẹ́ sọ fọ́lọ́run gbogbo wàhálà ìdààmú nínú ayé ìránṣẹ́ tí mo mú lóye, tó jẹ́ pé mò ń máa rí inú mi máa bàjẹ́, tàbí tó jẹ́ pé bí n bá ti rí báyìí àyà mi ọ̀sán wàhálà ìdààmú ni máa kó bá mi. Ọlọ́run gbà mí, ó yá wọnú ọkàn rẹ̀. Ọlọ́run gbà mí, ó yá wọnú ọkàn rẹ̀. Ọlọ́run tó ní ọkàn ọba tó ní ti ìjòyè, ó yá sọ ọkàn egungun ọràn aya rẹ̀, ó yá sọ dẹ̀ràn fún mi, ó yá jẹ́ ọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ọ̀rọ̀, Ọlọ́run jẹ́ ọ̀rọ̀. Ọlọ́run gbogbo wàhálà ìdààmú tó ń kó bá mi mi fẹ́ mọ́, bẹ́ẹ̀ ni yóò ní rí wàhálà lórí rẹ̀ mọ́. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà kẹsàn-án rí àlọ́ sọ fún Ọlọ́run. Ẹ já sáré lọ sọ fún Ọlọ́run. Ẹ já gbàdúrà kan yìí. Àdúrà pàtàkì ni o. Ẹ̀wọ̀n mi lè máa sọ pé àdúrà pàtàkì irú àdúrà wo lélẹ̀? Àdúrà ńlá ni. Àdúrà ńlá ni. Ẹ já sọ fún Ọlọ́run. Ẹ mọ̀ pé kínkínní nínú oyin báyìí kò sẹ́ni tó lè tọ́pọ̀ òun ò rí yóò rojú. Olúwa fi adùn àti oyin sí ayé mi. Tẹ́rí tẹ́ adùn àtọyín bá ti wà ní ayé yín, gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yóò mọ̀ dùn máwọn èèyàn ni. Kò sí ní tẹ́ ẹ dáwọ́lé, tẹ́ ẹ bá gbé kalẹ̀ báyìí, tẹ́ ẹ bá sọ pé kíní mo fẹ́ tà, yóò máa já sọpẹ́ bí ọkọ̀ bàbá yìí ni. Yóò máa já sí ọkọ̀, yóò máa já sí ògo, nítorí pé kíní gbogbo èèyàn máa nífẹ̀ẹ́ rẹ̀, torí kò sẹ́ni tí foyín sẹ́nu tí máa ń rojú. Ó yá sọ pé iṣẹ́ ọwọ́ rẹ, ọ̀nà rẹ tó ń tọ̀ yìí, Ọlọ́run sọ di adùn, sọ di oyin. Ó yá fa adùn sí, foyin sí ní wákàtí ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Olúwa foyin fi adùn sí iṣẹ́ mi ò gbọdọ̀ di bàjẹ́. Ọlọ́run má jẹ̀mú, ògo mi ò gbọdọ̀ di ti ẹlòmíràn. Ó yá fọdún fadùn sí, foyin fadùn sí. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Olúwa yóò foyin fadùn sáyé yín. Olúwa yóò foyin fadùn sáyé yín. Ó yẹ jẹ́ wá lọ tún sọ fún Ọlọ́run. Ẹ já sáré gba méje sí i. Ẹ jẹ́ gba méje. Àdúrà nígbà ìgbẹ́yìn tá a wá ṣe lónìí náà nu. Abá ti kú tún lọ́ní tó dijọ́ méje. Ẹ já sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú. Olúwa polongo iṣẹ́ mi jáde. Iṣẹ́ mi tó ń sùn tó ń tò pé yìí, Ọlọ́run polongo rẹ̀ jáde. Ó yá polongo iṣẹ́ mi jáde. Jẹ́ kí ògo iṣẹ́ mi kí ó tàn káàkiri àgbáláyé. Ibi ọba wò tó fẹ́ jọ́ tàn dé ni. Ó yá polongo iṣẹ́ mi jáde káàkiri àgbáláyé kí gbogbo ayé kó mọ̀ mí àdúrà. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ó yá polongo iṣẹ́ mi, polongo rẹ̀ jáde. Ó yá polongo rẹ̀, bàbá polongo rẹ̀, ọmọ polongo rẹ̀, ẹ̀mọ́ polongo rẹ̀. Ọlọ́run má jẹ́ gbogbo ibi tó wù mí tí mo fẹ́ kó dé káàkiri òkè òkun, káàkiri àgbáláyé. Ó yá polongo rẹ̀. Ọlọ́run má jẹ́ mú ṣẹ́wọ́ orúkọ rẹ̀ ṣèyanu. Jésù Olúwa wa, àmín 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 lórúkọ Jésù. Àdúrà keje já sọ fọ́lọ́run. Á sọ fún náà ni. Olúwa mọ́ sọ ayé mi dádágún odò, mọ́ sọ ayé mi dádágún odò. Táyé ìránṣẹ́bìnrin yẹn bá wà ní adágún odò ni. Ẹ̀wọ̀n pàdégún odò sísìn nǹkan ni, pọ́pọ̀ lọ ń bọ̀, yóò fònú rẹ̀, yóò kú bẹ́ẹ̀, yóò mọ̀ ọrùn. Ẹlòmíràn wà dalẹ̀ bẹ́ẹ̀, omi wọn ò ní wúlò fún kankan torí pé kí ni ojú kan náà ló wà. Ọlọ́run má jẹ̀mú mú ayé mi kúrò ní adágún odò. Ìdágún ò dáa, ẹ̀gbin oríṣiríṣi ló ń gun omi tó bá dára egún. Ọlọ́run mú ayé mi kúrò ní adágún odò. Ọlọ́run wò má dà mí dúró sójú kan náà. Jẹ́ kí ògo ìràwọ̀ mi kó tàn káàkiri àgbáláyé ni ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Jẹ́ kí ògo ẹwà mi kó tàn káàkiri àgbáláyé ni. Wọ́n yá mú ọ̀rọ̀ mi kúrò ní adágún omi, adágún odò ọ̀yẹ́ mi, adágún odò ọ̀yẹ́ mi. Ó yá ṣàánú mi, bàbá ṣàánú mi, ọmọ ṣàánú mi, ẹ̀mọ́ ṣàánú mi. Jésù Olúwa wa, àmín àmín
àmín lórúkọ Jésù. Àdúrà kẹta la fẹ́ lọ nínú rẹ̀ yìí. Ẹ jẹ́ sọ fọ́lọ́run, Olúwa Ọlọ́run májẹ̀mú, Olúwa polongo mi játa, polongo mi kó gbé èèyàn mọ̀. Ọlọ́run polongo mi játa, iṣẹ́ ẹlòmíì ò polongo rárá, wọn ò tiẹ̀ mọ̀ pé ò ní ṣe. Ọlọ́run polongo iṣẹ́ mi já ìta, wọ́n ṣe mí lẹ́nu tí ọkàn máa yí lójú kan náà nínú yàrá. Ọlọ́run polongo iṣẹ́ mi játa pàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run májẹ̀mú, ó yá polongo iṣẹ́ mi já ìta. Tó gbogbo ayé bá ti mọ̀ ó tí wọ́n ti mọ̀ ọ́ nù. Lórúkọ Jésù, Olúwa yóò polongo yín, ògo yín yóò tàn, ìràwọ̀ yín yóò bùyọ, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kẹrẹ jáde lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa fà mí sókè. Olúwa fà mí sókè. Ẹni tó bá ti wà lókè, àwọn èèyàn tó wà lókè náà ni wọ́n jọ máa ṣe pọ̀. Gbogbo ẹni tí bá wà sálẹ̀, àwọn ará sálẹ̀ náà wọ́n jọ máa ṣe pọ̀. Ẹni tó bá ti wà lókè, àwọn àtàmọ́rọ̀ òkè ni wọ́n jọ máa ṣe pọ̀. Olúwa gbórí mi sókè, fà mí jákè. Fà mí jákè, lu ènìyàn kan fún mi láti fà mí já òkè. Ọlọ́run lu ènìyàn kan fún mi láti fà mí já òkè. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Olúwa lu ènìyàn kan fún mi láti fà mí já òkè. Ó yá mú mi kúrò ní ojú kan náà yìí. Ìsàlẹ̀ ọ̀jẹ̀ mọ́ mi ò fẹ́ ìsàlẹ̀ mọ́. Ó yá mú mi já òkè. Ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kan á lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa ṣàánú mi. Tọ́lọ́run bá ti ṣàánú èèyàn, ó ti ṣàánú èèyàn nìyẹn. Yóò rán èèyàn kan, kì í ṣe pé bàbá ó sọ̀kalẹ̀, yóò rán ẹnìkan sí ọpẹ́ lágbájá ló máa ṣe lóore. Lórúkọ Jésù, wo ojú àtọkàn tó wò mí. Ọlọ́run yóò rán èèyàn sí ọ tí ó ràn yín lọ́wọ́. Èèyàn tí ó ràn yín lọ́wọ́, tí ó mú yín já gbangba, tí ó mú yín lọ́wọ́ sókè, tí ó mú yín mọ ibi tó dára nínú ayé ní orúkọ Jésù. Olúwa yóò rán sínú ayé yín. Gbogbo ojú ọkàn tó ń wò mí lọ́wọ́lọ́wọ́, mo lẹ́ Olúwa yóò rán ènìyàn kan tó ju ẹgbẹgbẹ̀rún ènìyàn lọ, yóò rán sínú ayé yín. Olúwa rán èèyàn sínú ayé mi láti ràn mí lọ́wọ́. Bàbá rán èèyàn sínú ayé mi láti ràn mí lọ́wọ́. Gbàdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ó yá rán èèyàn sínú ayé mi láti ràn mí lọ́wọ́. Bàbá rán èèyàn sínú láti ràn mí lọ́wọ́. Ó yá ṣàánú mi, ṣàánú fún mi, jẹ́ n lè yàn, jẹ́ n lè gbé ọ̀gá. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kan tó kù rẹ̀ á lọ sọ fún Ọlọ́run. Ẹ̀mí ọba tó pọ̀ nípa àti agbára, Olúwa má jẹ́ n gba lẹ́tà ẹ̀bì. Gbogbo lẹ́tà àfẹ́kún kàfẹ́kún má jẹ́ ó jẹ́ ìpín mi. Olúwa má jẹ́ n gba lẹ́tà ẹ̀bì, gbogbo lẹ́tà ẹ̀bì má jẹ́ ó ya inú ilé mi. Àdúrà bẹ́ẹ̀, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Ọlọ́run má jẹ́ mú o, gbogbo lẹ́tà ẹ̀bì má jẹ́ ó ya gbà mí. Gbogbo èèyàn bí má jẹ́ wọ́n mọ̀ mí. Gbogbo lẹ́tà àfẹ́kún kàfẹ́kún má jẹ́ wọ́n rán sí mi. Olúwa ràn mí lọ́wọ́. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára gíga Jésù. Olúwa yóò rán àánú sí yín. Bàbá rán àánú sí wọn, ọmọ rán àánú sí wọn, ẹ̀mọ́ rán àánú sí wọn. Ẹ rí ọwọ́ Ọlọ́run, ẹ rí ògo Ọlọ́run. Ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé yín, ọkàn yóò sì balẹ̀, ògo yín yóò tàn, ìràwọ̀ yín yóò bùyọ, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. À ń lọ ṣiṣẹ́ omi náà nìyẹn. Ẹ jẹ́ ká gbé omi wa. Ẹ jẹ́ ká gbé omi wa. Ṣé àti gbé? Ọlọ́run má jẹ́ bàbá wọnú omi lọ. Ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, akọ̀mọ́tì kalẹ̀ eré tí bẹ́ẹ̀ gbàdọ̀ yé bàbá abẹ́tìlú kára bí ajé. Ó yá wọnú omi lọ. Ẹ̀mí ọba tó pọ̀ nípa, ó yá sọ mi di agbára. Ó yá sọ di omi ìṣẹ́gun ńlá. Gbogbo ọkàn tó mọ mi ní wákàtí ní orúkọ Jésù. Ó yá wọ́n yáyé, ó yá ṣe fún wọn. Ògo wọn ní orúkọ Jésù, ó yá yóò tàn, ìràwọ̀ yín yóò tàn, ògo yóò jáde, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà kí nínú lórí omi yẹn. Ẹ jẹ́ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i. Mẹ́rin la máa gbàdúrà yẹn sàmà. Ẹ jẹ́ gbàdúrà yẹn lẹ́ẹ̀kan sí i. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú, Olúwa sọ mi di agbára. Gbogbo ogun tí bá ń bẹ nínú ayé àwọn ènìyàn yẹn lọ fún wọn lómi mu. Tẹ́ bá rí pé ẹnìkan wà ní hospital tó yẹ pé àìsàn tí ń ṣẹ́gun ò ní tùmọ̀ yẹn lọ fún ní omi. Lórúkọ Jésù, ìṣẹ́gun ńlá yóò ná ayé onítọ̀hún. Ó yẹ jẹ́ gbàdúrà nígbà kejì. Ọlọ́run má jẹ̀mú ya wọnú omi yìí. Ó yá sọ mi di agbára. Bàbá àwọn ọba Olúwa, ó yá sọ di agbára. Àwọn tí kò yá ọkàn tí wàá lọ fún omi ní orúkọ Jésù. Ọlọ́run má jẹ̀mú, bàbá o, ó yá tún ayé wọn ṣe. Gbogbo ogun ẹ̀san èyí tí ò ní túmọ̀ nínú ayé wọn ní orúkọ Jésù. Ó yá kó dìfibú, ọkàn wọn kó balẹ̀. Gbogbo ogun ẹ̀san náà ó yá kó pòórá, bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Ìgbà kẹta á lọ sọ fún Ọlọ́run. Ọlọ́run má jẹ̀mú lórí iṣẹ́ mi.
gbogbo ogun wàhálà lórí iṣẹ́ mi lórí ṣọ́ọ̀bù mi yẹn ọlọ́run má jẹ̀mú ó yá ogun gbèsè ó yá bá mi bá wí kúrò lórí ṣọ́ọ̀bù náà àdúrà orúkọ Jésù agbára ńlá Jésù gbogbo ogun gbèsè nínú ṣọ́ọ̀bù yẹn ní orúkọ Jésù Olúwa fi wú ó yá kí ṣọ́ọ̀bù yẹn kó máa tún gún ni kí ṣọ́ọ̀bù yẹn kó máa pọ̀ sí iṣẹ́ bẹ̀ kó máa pọ̀ sí ọ̀nà bẹ̀ kó máa pọ̀ sí ó yá lo ènìyàn fún ìránṣẹ́ náà ó yá gbàánú dìde dábìrà ayọ̀ Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù àkàn tó kù ní á lọ sọ fún Ọlọ́run lórí ọ̀rọ̀ omi náà ni Ọlọ́run má jẹ̀mú yá fomi yìí di agbára sẹ́ Ọlọ́run fomi yìí di agbára gbogbo ibi tí o fẹ́ ti gba lẹ́tà ayọ̀ yẹn ìwọ fi omi ìwẹ̀ lọ síbẹ̀ lẹ́tà ayọ̀ yẹn wọ ni wọ́n fún bó ti kí wọ́n pọ̀ ń bẹ̀ tó kí wọ́n máa wá iṣẹ́ lórúkọ Jésù wọ́n gbọ́ ọ́ Ọlọ́run má jẹ̀mú yóò jẹ́ wọ́n gbọ́ Ọlọ́run yóò lọ tẹ́lẹ̀ dì ọ́ ìwọ fomi kún omi ìwẹ̀ rẹ lórúkọ Jésù ó sì rí ọwọ́ Ọlọ́run kó wọnú omi lọ ọwọ́ Ọlọ́run kó wọnú omi lọ ọwọ́ Ọlọ́run kó wọnú omi lọ mo lọ́wọ́ Ọlọ́run kó wọnú omi lórúkọ Baba àti Ọmọ ọwọ́ Ọlọ́run kó wọnú omi gbogbo tẹ́ bá dojú ẹ̀kọ́ ní wákàtí lórúkọ Jésù ìṣẹ́gun lá kó máa bá a Ọlọ́run má jẹ̀mú kó mẹ́sẹ̀ yín ọkàn yín kó balẹ̀ gbogbo ojú ọkàn tó wò mí ní orúkọ Jésù ọkàn yín yóò balẹ̀ ẹ̀yìn Ọlọ́run Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ jẹ́ ká wá gbàdúrà èyí tá à ń gbà lágbàlọ́lé ká lọ wo ìwé 2 Samuel 22 2 Samuel 22 ẹ jẹ́ wo 18 and 19 ẹ jẹ́ ká máa lò ọ̀rọ̀ ìdá fún ìṣẹ́gun àti kíkó ojú sí ohunkóhun pé bí ohun ìgboyà ni lórúkọ Jésù mú ní yóò bá wa lára mu ẹ jẹ́ ká máa lò 2 Samuel 22 18 to 19 ẹ jẹ́ ká máa lo ọ̀rẹ́ lórúkọ Jésù mú ní yóò bá wa lára mu Ọlọ́run má jẹ̀mú adúpẹ́ àyàn àgbẹ̀ ọ̀gá nítorí tó ṣe dánù ẹ̀dùn ọ̀yà gbọ́ ọpẹ́ wa ọba àwọn olúwa àwọn ọ̀yà gba ẹ̀yìn wa ọba kọ̀mọ́tìkálẹ̀ yẹn létí gbẹ́bẹ̀ gbọ́dọ̀ ọ̀yà gbọ́ ọpẹ́ wa Ọlọ́run má jẹ̀mú ní wákàtí ọ̀wẹ́ ní orúkọ Jésù ọ̀yà wà pẹ̀lú wa a ó yìn ọ́ a ó gbé ọ̀gá Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù gbogbo ẹ̀bẹ̀ àdúrà wa ẹ jẹ́ ká máa pè bàbá ní ẹ̀bẹ̀ àdúrà kan tàbí ìkejì tàbí ó ní nǹkan kan tá a fẹ́ sọ fún ìyá àdúrà ní orúkọ Jésù ẹ jẹ́ ká máa pè wá telephone number mi ni 080 98 09 30 81 080 98 09 30 81 bóyá ní ẹ̀bẹ̀ àdúrà tàbí ohun kankan tí ẹ fẹ́ bá mi sọ lórúkọ Jésù a ò ní gba èrè ìtìjú ẹ jẹ́ ká gbàdúrà lọ sílé náà nìyẹn ẹ má jẹ́ ká bínú torí pé nẹ́tíwọ̀kì yóò dá ọkàn ló ń bọ̀ ni lórúkọ Ọlọ́run alààyè níjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká múra mi sílẹ̀ o níjọ́ mẹ́jọ yẹn pẹ̀lú ògo Ọlọ́run bíbélì yẹn ti wà níbi bọ̀tọ̀ ọ̀rọ̀ tá a máa lò ó wà nínú ọ̀rọ̀ tá a lò lẹ́nu ni òjò fẹ́ gbé bíbélì yẹn jáde ní ìjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run bíbélì wa àti àwọn ọ̀rọ̀ tá a fẹ́ lò yẹn ẹ jẹ́ ká lọ sínú àwọn ọ̀rọ̀ tá a ti ń gbọ́ láti ìbẹ̀rẹ̀ pátá ti bẹ̀rẹ̀ ohun Olúwa yìí torí àwọn ọ̀rọ̀ tá a bèrè náà ibẹ̀ ló wà àti àwọn ìta lò irú ẹ̀ wà nínú tí ìta lò lẹ́ni lórúkọ Jésù àwọn onígbèrè ìtìjú ni mo fi ní kẹ́ ẹ jẹ́ ká máa kọ wọ́n sílẹ̀ bẹ́ẹ̀lì yẹn mẹ́tẹ̀ẹ̀ta rèé òní níwájú mi yìí lórúkọ Ọlọ́run alààyè àwọn onígbèrè ìtìjú ní ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin lórúkọ Jésù a ó dé ilé ológo ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù agbára gíga Jésù Ọlọ́run má jẹ́ máa dúpẹ́ fún ọ̀rọ̀ tó ń fún wa ní ọ̀sán yìí ní orúkọ Jésù bó ṣe pé tí ọ̀tún wa wọlé mọ́jọ gba tòsí jáde bàbá ọmọ àti ẹ̀mí mọ́ ní orúkọ Jésù ya tì wá lẹ́yìn má jẹ́ àgbèrè tìjú Ọlọ́run wà pẹ̀lú wa ní ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin ká má ti dòkú níjọ́ náà Ọlọ́run má jẹ́ kó dì wá mú gbogbo ilé wa ọ̀nà wa iṣẹ́ wa ní orúkọ Jésù ya bá wa dì mú má jẹ́ àgbèrè tìjú ká lè yàn títí Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ìjọ́ mẹ́jọ àti èmi àti ẹ̀yin a ò ní yọ sọnù báyìí ó dàbọ̀.